Ọláníyì Adétúnlànú ọmọ kì í ní gbèjègbèjọ olóríire tó lónìí o ilé ń lọ bá wà kówó dé ẹ̀yìnkùlé ń lọ bá wà kọ́wọ́ ọ̀dẹ̀dẹ̀ yàrá ń lọ bá wà kọ́wọ́ kánkán lé o ọmọ lọ́wọ́ ọmọdé torí ire lèmi fi ń perí rẹ abọ́ ọmọ pé èdùà ló dí ìrí ẹwà fákùkọ rẹ tẹ́ ló gbé ojú ẹni bá ti rọ́dún o ọpẹ́ ní ká ṣe fada mi wáyé torọ́ lọ́rùn ọ̀hún ló lè èmi inú bó bá gbà á kò sẹ́ni lè pè é lẹ́jọ́ rárá. Ọláníyì Adétúnlà òní ọjọ́ ìkọkànlélógún oṣù kínní ọdún ní ṣàyájọ́ ọjọ́ tó kọ́wọ́ omi ayé ọjọ́ ayọ̀ ilé yìí jẹ́ o kò mọ̀ nídọ̀jọ́ ìbànújẹ́ fún ọ lórúkọ Ọlọ́run ọba ẹ̀mí rẹ̀ tó ṣọdún èyí ni yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú owó nínú ohun rere gbogbo nínú àlàáfíà pípé lórúkọ Ọlọ́run ọba wọn ọ̀ṣàdédé wá o olóríire tó lòdì tamtam lọ́rọ̀ mi wá bí ó ní Àlàmọ̀kẹ́ ó ní dákun wá bá ń kí olóríire ọkùnrin arẹwà ọkùnrin tó dára nílé tó tún wuyì láwùjọ Ọláníyì aṣọ yìí rẹ ò mọ̀ nífàyà lórúkọ Ọlọ́run ọba tamtam ló ní kí n kì í yọ bí ológun ẹrú o ó ní kì í yọ bí oníwọ̀ fa ọgbọ̀n ó ní kì í yọ bí ológun kẹ́kẹ́ ó ní kì í yọ bí ọlọ́gbọ̀n abájá mo ní èmi mọ̀lẹ́ bàbá tó bí ọlọ́mọ abọ́ ọmọ pé ọ̀wọ̀ níṣe láwọn bàbá rẹ̀ èmi forí balẹ̀ lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ kí n tó wọlé wá ọmọ ọlọ́wọ̀ mọ̀dẹ ọmọ ọlọ́wọ̀ mọ̀dẹ àìjẹrẹ ẹdun gbórí igi ìsúre ọ̀nà ọ̀wọ̀ ní mòrè wọn kì í jẹran ẹdun nílẹ̀ àwọn bàbá rẹ̀ orí ẹdun ṣe ìran bàbá ẹ̀yìn lóore ní lọ́jọ́ ọjọ́ sí ẹ̀yin lọ́ máa fẹ́ràn orí ẹrú o ọmọ fẹ́ràn orí ẹrú lọ́rú wá kún àrùn ògùn ẹ̀ sí ẹ̀yin lọ́mọ olówó lájú ọgbọ́n nílé àwọn bàbá rẹ̀ ni ọmọ gbàṣègbàṣè ìṣògùn rin ọ̀yìn àbọ̀ ọmọ gbẹ̀yìn lọ́mọ ajíròrò kan dúdú ọ̀bẹ rírì lóòkun òṣùpá tilé ẹni kò gún ẹni ọwọ́ rẹ̀ bá tó ajá kó lọ́ọ́ tún un ṣe ẹ̀yin lọ́mọ amúlé tọ́jà mọ́yàn kan ọmọ fẹ̀yìn tọ́jà mọ́yàn kára ẹ̀kọ́ rèé àkàrà rèé mi ni bàbá yín mú ṣe lọ́wọ́ ni àbọ̀ wọn pé nílé bàbá tó bí yín lọ́mọ ni ẹ̀yin lọ́mọ ìyàn ò bọ́kà rẹ̀ ìyàn àbára funfun nínú odó ọkà àbára pààyè ni wọ́n pò kí ilé àwọn bàbá rẹ̀ ọmọ ọlọ́wọ́ ọmọdé àìjẹrẹdún ó ti ṣọdún èyí o Ọláníyì Adétúnlà lórúkọ Ọlọ́run ọba ó ṣàmọ́dún ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún torí ọdọọdún yìí ní lásán ológúnlógún o ọdọọdún yìí ní kàn án tó lọ́gbọ̀n ọdọọdún yìí ní pèrègún máwọ̀ tuntun wálé ààyè àbọ̀ ọmọ pé ọdọọdún yìí làárọ̀ yẹ ọdọọdún yìí làárọ̀ òru àṣẹ Ọlọ́run Olódùmarè ni Ọláníyì ó mọ̀ bẹ́ẹ̀ torí ọ̀bẹ ní bẹ́ẹ̀ ṣu ìran àtàlẹ́sẹ̀ wọn bẹ́ẹ̀ náà wo ohun rere gbogbo tó yẹ ọ kò ní fò ọdá lórúkọ Ọlọ́run ọba ó mọ̀ ń lọ re ni ó sì tún mọ̀ bọ̀ ọ̀rẹ́ ni láṣẹ àdáni wáyé okú ọdún òní o lórúkọ Ọlọ́run ọba ó tẹ̀lé yí pẹ́ orí ẹnìkan kì í káṣínlá ìgbó Ọláníyì Adétúnlà kò wá sí bọ́ ọtí pẹ́ láyé tó ọmọ ní fàyìsàn ló gbà orí pírí lòlògó jí ẹnìkan kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ òjòjò kì í ṣòwò kó mọ́lẹ̀ nájà kókókó lára ọ̀tá lé.